lórí awuyewuye tó ń lọ lọ́tún lọ́sì lórí Saheed Ìbílẹ̀ tá a mọ̀ ní ọ̀rẹ́ àti olólùfẹ́ àti ààyò ọba orin bó ti tán fún wàhálà ti bá kinní kan igbá ṣe àwòṣe ọba orin ti ní item fún yín ó ṣùkùṣùkùṣùkù ó ń lọ fàáfàá eléyìí lágbára ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa lórí stage ń bí báyìí bọ́ká tó wo fídíò yẹn ẹ jọ nítorí ọlọ́run gbogbo ó ti yẹ oníyà pa màmá Rainbow ní Cairo kí ló yẹ tẹ tún make attempt dáadáa ló tún páàkì owó yìí oníyà kí ló yẹ tán tún páàkì. ẹ bá mi subscribe sí Akọ TV ẹ like video yìí ẹ bá mi share gẹ̀dẹ̀ comment one love kò ní bàjẹ́ fún yín. àwọn ọmọ Cairo ìṣì wọ́n gbìyànjú o wọ́n ní ṣàgálà inú ṣàgálà kan lọ ti kó ìwà ẹ máa ṣe ṣàgálà yín lọ ẹ̀rí nù bẹ̀ ọlọ́pàá yóò ní mú yín tọrọ òní ránṣẹ́ pè yín ẹ̀kọ́ nínú ẹ̀ ẹ̀ra mọ́tò inú ẹ̀ àwọn òní ti lẹ́tà yìí burúkú ránṣẹ́ sílé èmi náà lè. màmá ẹ ṣàdúrà fún àwọn pípọ̀ yìí o iṣẹ́ máa ń ṣe o ọmọ lọ sọ́dọ̀ ga gbogbo àwọn tó wá sí pàtí yẹn wọ́n gbà yẹn kọ́kọ́ báyìí gbà yẹn tó wá sọ́dọ̀ yẹn wọ́n gbà yẹn. àwọn ọ̀gá wọn bá ṣoríire àwọn náà ṣoríire. káwọn ṣoríire báwọn ọ̀gá ọ̀ṣọ́ bẹ́ẹ̀ rí wọn láǹkórí púpọ̀ ìgbọ́ káwọn máa ṣoríire ni. màámi tí owó tàǹkà lẹ fẹ́. bàbá rí òun náà ni bàbá rí ọlọ́mọlé adáǹtakùn àṣẹ ń kàwé ṣé tó dáa ni màámi. kò dá o alátakùn mátakùn ti ṣàtúnwá o kò dá rárá ni. wọ́n ṣàgáyà rẹ̀ lọ́jì. àwọn owó tàtẹ̀kọ́ta tí ń tò lẹ́ǹkan. àwọn ilé ìwé ìtàgálà owó Cairo fi ẹ̀ fáwọn òbí ẹ̀ kò fi ẹ̀ lágbára. ẹ̀yọ́pọ̀ yìí tún náírà ní Nàìjíríà. iye tó jẹ́ kọ́ mò ń béèrè aláwọ̀ tá a ti tò sílẹ̀. òun náà rí ìyá mi. Tagala rí. Jesus is Lord. George. Apostle, we hear of this. Àwọn nǹkan tó ń ṣe ní Nàìjíríà mo tún rò pé tí atẹ́gùn bí ìbá fẹ́ sí ẹ lórí Jésù abàmì kò kúrò ó tún tẹ̀lé e lórí. àwọn ọ̀rọ̀ dọ́là pounds náà ni. nígbà tí wọ́n rí kan kó gbogbo eléyìí èmi tí mo wá ṣe bẹ́ẹ̀ dé nǹkan tó lọ́wọ́ fún mélòó ni mo fẹ́ rí dìde mo ní kò dìde. àmọ́ mo ti dìde. ẹ̀yin dùn ẹ̀yìn. mo lẹ́kùn yẹn la. ìdílé sókè kiri ẹ. mo ti dìde ìwọ́n mi. ìdílé sókè. mo ti dìde ìdílé sókè. ìdílé sókè. George. ó dáa mo mọ tọrọ ẹ gbà. ẹ gbà mí o ẹ̀yin ọmọ Cairo ẹ bá mi pe ọlọ́pàá Cairo kó wọ́n bá mi mú ọmọ ìlọ màá tiẹ̀ sí mi ọkọ̀ mi á balẹ̀ wàhálà tó ó lè bẹ̀ mí o. pounds ló máa ń pè máa ń ṣẹ́wọ́ sí mi ìjọ. ó lè nìyẹn ó ṣẹ́wọ́ sí wo tí ì ṣèwọ́ ló ní George bí o ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó mo ń wàásù fún ẹ ó ní ọ̀dà amúrọ̀bà ọ̀dà àníní ọ̀dà kí ló ń wá báyìí kí ló bèrè sí mi fún ẹ. ìtọ́jú ọ̀wọ́ àìlówó lọ́wọ́ bàbá ìjáyà o borí bá ti ṣe mọ̀ máa ń ba àfojúdi ta ló mórí ẹni máa là kó wá wí ta ló mórí ẹni máa là kó dọ̀là wọ́n ti kọ́gún yán ara kà búrẹ́dì wà ẹ̀wà wà owó wà wèrè tún wà o ara kà kó tó di pé ọlọ́pọ̀sà búrẹ́dì wà láti ní wèrè. sọ̀rí elégbé wọ́n ní o ṣe yẹn lọ lẹ́nì ó máa mú ṣẹ́ lọ ṣẹ́gun àpánú lẹ́nì ọkọ̀ sì yẹn dẹ́dẹ́ wọ́n mọ̀ báyìí ó pọ̀. ara kàwéré wà ńlẹ̀ gan-an búrẹ́dì wà ẹ̀wà wà o owó wà wèrè tún wà o kó tó di pé ọlọ́gbọ́n sá búrẹ́dì wà láti ní wèrè ńlẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. sọ̀rí elégbé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn lọ sàkébà yìí ó máa mú ṣẹ́ lọ kò máa bá sàlẹ̀ lẹ́nu. èèyàn tún máa gbọ́dọ̀ tún máa ṣe ìwé ṣeun. kò máa bá sàlẹ̀ ó pọ̀. kò ṣe tún máa ṣe tó máa ṣe. orí wa tàwùsá gbọ́ tàwùsá ní yànnà dádì tọ̀mújó. orí wa tí yíbo gbọ́ tó wá dùn mọ́ tó lọ́dún mọ́ tó gbàjọ́. orí wa tàwùsá gbọ́ tàwùsá ní yànnà dádì tọ̀mújó.
Olúwa tí gbogbo tó wá dùn mọ́ tó lọ́dún mọ́. Kóró sún wọ́n gbábò. Aláwùsá mi too much money yo. Gbogbo sàlẹ̀ mi too much money yo. Gbogbo sàlẹ̀ ọjà mi too much money yo. Oníwà tàwùsá gbọ́ tàwùsá ní yànnà dádì tọ̀mújó. Oníwà tí gbogbo tó wá dùn mọ́ tó lọ́dún mọ́ tó ń gbẹ̀jọ́ kí ló ṣẹlẹ̀? Oníwà tàwùsá gbọ́ tàwùsá ní yànnà dádì tọ̀mújó. Oníwà tí gbogbo tó wá dùn mọ́ tó lọ́dún mọ́ tó ń gbẹ̀jọ́. Túndé sóúnjẹ tápà wọlé gba ìwọ́n ṣé bí kò mọ̀yàn. Bàbá má sàlẹ̀. Ìwé ó lọ sí ní. Lọ́la lànà ní Ṣáídì o, Ṣáídì o, Mùsàdolúwà o, Ṣáídì o, Mùsàdolúwà o. Ṣáídì o. Ìbílẹ̀ ìbílẹ̀ àràkà àràkà. Ìbílẹ̀ ìbílẹ̀. Ó ní sọ pé dàdà bá sọ pé ó mà tọ́ bènìyàn. Yẹ́wà. Èèyàn mọ́gájì tọ́lọ́ má sọ pé ó sì tó kò ń kọ́. Kò lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Sẹ́dà bá sọ pé ó mà tọ́ bènìyàn. Sọlọ́ bá sọ pé ó sì tó kò ń kọ́ o. Kò lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Ọkọ̀ Débí ń pẹ́ bẹ̀tà bá sọ pé ó mà tọ́ bènìyàn. Ọkọ̀ Àṣàkẹ́ tọ́lọ́ má sọ pé ó sì tó kò ń kọ́. Kò lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Sẹ́dà bá sọ pé ó mà tọ́ bènìyàn. Sọlọ́ bá sọ pé ó sì tó kò ń kọ́ o. Kò lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Ọ̀gá wẹ̀ sábọ́ọ̀lì tẹ̀dá bá sọ pé ó mà tọ́ bènìyàn. Ọ̀gá ọ̀tọ̀ tọ́lọ̀ má sọ pé ó sì tó kò ń kọ́. Mo lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Sẹ́dà bá sọ pé ó mà tọ́ fènìyàn. Tọ́lọ̀ má sọ pé ó sì tó kò ń kọ́ o. Mo lọ tá fojú sí ẹ̀yìn èèyàn wa. Ara kan bọ́ ń bínú wa kí iná fọmọ ológbò ṣe. Bọ́ ń bínú wa, bọ́ ń bínú wa kí iná fọmọ ológbò ṣe. Bàbá mi ẹgbẹ̀rún èkúté. Agbẹ̀rún èkúté wọn pàdé ìjà fọmọ ológin ní ikú máa pe kú bọ́m̀bínú wa bọ́m̀bínú wa iná fọmọ ológo ṣe. Kòtòrè gẹ̀rẹ́gẹ̀rẹ́ o kòtòrè gẹ̀rẹ́gẹ̀rẹ́ kẹnu ayé pápá wa kòtòrè gẹ̀rẹ́gẹ̀rẹ́ o kòtòrè gẹ̀rẹ́gẹ̀rẹ́ kẹnu ayé pápá wa. Ọ̀rọ̀ yà ó ṣe mú ṣeré ọlọ́mọ ọ̀rọ̀ yà ó ṣe mú ṣeré ọlọ́mọ. Ìyọnu ìyá mi hù ní gbogbo ayé wá. Ìyọnu ìyá mi hù ní gbogbo ayé wá. Gbogbo ẹni bá kàn bínú ẹ kọ̀ọ̀kan láyé aṣù. Ẹni bá kàn bínú ẹ. Ọmọ Fọláṣadé ọ̀rọ̀ yìí ṣojú lẹ̀. Ilẹ̀ sáájọ́ mú. Ìbílẹ̀ ó ṣojú lẹ̀ sáájọ́ mú. Ẹni múlẹ̀ máa dalẹ̀ àjọjẹ. Ẹni múlẹ̀ máa dalẹ̀ àjọjẹ lérewé. Ẹni bá múlẹ̀ tó dalẹ̀ òun lọ dalẹ̀ paraku. Múlẹ̀ tó dalẹ̀ òun lọ dalẹ̀ paraku. Ìbílẹ̀ sá ìdí múnáwó sá ìdí múnáwó. Wọlé gba iye yan mi. Ẹni pèrè ẹni bí bẹ̀ǹbẹ̀ máa ló fẹ́ jó bẹ̀ǹbẹ̀ máa ló fẹ́ jó bẹ̀bẹ̀ ayé yẹn bẹ̀ǹbẹ̀ máa ló fẹ́ jó bẹ̀ǹbẹ̀ máa ló fẹ́ jó ájó bẹ̀bẹ̀ ayé ájó lọ sọ́run ẹni pèrè ẹni bí bẹ̀ǹbẹ̀ máa ló fẹ́ jó bẹ̀ǹbẹ̀ máa ló fẹ́ jó.